wọ́n máa wá sí ìrànyìn mo dá ṣe sí ẹsẹ̀ síbẹ̀ wọn náà lábára ṣe tán kálukú sunkún wọn tí ó sùn tán. wọ́n yẹ kí ọ̀rọ̀ náà. sáà wọlé lọ́nu òun sì gá ọ̀sán náà sí. wọ́n yẹ kí ọ̀rọ̀ náà. èyí tó máa bó mu lọ ìtẹ́nà la bàbá ó lè tún wá lọ fi kéde kan bí kéde sàárè tí wọ́n máa kà ń ọwọ́ àfikún ilẹ̀ báyìí tí wọ́n á sáná sí gbó. òde tẹ ọkọjá lọ ní tẹ àwọn tí wọ́n mọ ọlọ́run dáadáa tí wọ́n bá ń lọ ní tẹ lọ́wọ́ bàbá akúrẹ́ wọ́n sì pa kò ní pa náà. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ọlọ́run láti bá ń kú gbogbo àwọn tí wọ́n sùn lọ torí ìjọ tí ó kàn ọ̀hún náà. Ibẹ̀ kọ́ ni wọ́n ti páàkì ẹ̀lú láyé tó ti wà lórí mi. Ọlọ́run ní kò ní yẹ yín. wọ́n yẹ kí ọ̀rọ̀ ilé àhálà mi kẹ́ fún. Láyé ló nípa gbogbo àwọn àgbààgbà ẹni ẹ bá ní tó bínú àwọn àlàjì àgbà àbọ̀sọ̀sọ́kú sọ nípa àwọn àlàjì àgbà ẹ fura sí ipò tó fi bàbá sí bàbá tayọ obìnrin ìdí irun wọn nùnù. bẹ́ẹ̀ yẹn bá sọ̀tọ̀ pé ọ̀la àwọn àlàjì àgbà tó bá ṣe pé déédéé ẹni tí wéètì èmi rẹ̀ jọ ṣe déédéé ni wọ́n dà lóhùn. àmọ́ bá rí pé àwọn ọmọ kan tó ń wá tí wọ́n fẹ́ káwọn tírẹ́ǹdì náà ń lọ fi kọ́tìnì ìyá wọn sójú wíńdò láàánú ká sálámù aláìkùm kọ́dà nípa àmọ̀ pé yẹn ń sọ̀rọ̀ àwọn ẹni títọrọ káyé àwọn bàjẹ́ láti bèrè kéèyàn wọ́n níyẹn fún wọn kí wọ́n ta kọ́tìnì lẹ́yìn wíńdò tí wọ́n gbé ṣé Adam àgbàgbà àbá ni wọ́n ẹ̀rọ bẹ́yẹn ti bá yé ààrẹ yẹn àbíkẹ́yẹ̀ wá pé àwọn àdájí àgbà àwọn tí wọn ò mọ̀rọ̀ sọ wọn ò gbọ́ lágbáwá ṣé bàbá rẹ lọ́kọ́ lẹ́yìn tó sọ ọjọ́ tó lọ Káírò. ó dájú ó lè ṣú ọ. inú mi dùn pé kí n sọ ọ̀rọ̀ yẹn bíbá ètò ìpínlẹ̀ àwọn ọmọ kí ń pọ̀ mi àwọn ọmọ kí wà pọ̀ ní. ẹ sọ́ra ayé mọ́kànjọ́ ọ̀la ayé jẹ́ pẹ̀lú ìwíkúwì pẹ̀lú ìsọkúsọ kẹ́hún mélòó lọ́mọ nísìn. àwọn tó ń mọ ju tiẹ̀ lọ wọ́n tún bẹ lọ́hùn pọ́lọ́ nǹkan gbà lọ́wọ́ àwọn ni. tí bàbá alájà bá fi kó ọ̀la yìí tàbí bàbá lòdì náà máa gbé Allah waliyullah Sheikh Muhammad Kamaluddin ada arifu billah ẹ máa wọ àwọn alájà gbà. ẹ̀rí pé tí wọ́n ń wí ni pé bàbá ń pa àwọn òtún gbogbo tẹ́ ń pa àwọn. àwa là ń bọ̀ wọ́n bá pè mí tọ́ba fi séwù sí tọ́ba yẹ kó fi séwù sí tọ́ba fi séwù sí bọ́ọ̀lù bá tẹ máìkì wọ́n dá padà fún un. alájà gbà ni wọ́n wá sí àlò kan yányá báyìí. ọlọ́run bá kẹ́ gbogbo wọn. àmín. ọ̀pọ̀lọpọ̀ kejì sí tíra kalẹ̀ ayé ẹ máa ké ẹ máa kà á. ẹ̀rù bẹ́ẹ̀ tí yákàyáká ń bàbá alágbàdì ó ké nǹkan pẹ̀lú ẹ̀rù ọlọ́run ó wí yúnífọ́ọ̀mù tiẹ̀. àwọn kóńdòrò tẹ rí pẹ̀lú àwọn àdàbíyà ọmọ bàbá kan náà ni wá. èyí tẹ bá ní lóhùn mí ṣe bàájì lọ ni ohun àdàbíyà lọ́yẹ̀ lóyè. ọmọ bàbá kan náà ni a ẹni ọkọ àfa alágbàdì ńlọkọ làdí àgbà kálukú wa mú yúnífọ́ọ̀mù tiẹ̀ láwàní ní bàbá alágbàdì tẹ́tí bá dáhùn ọmọ kí òun ní ma nù ní bẹ́ẹ̀ báyìí ti wọ̀lú kan tẹ́ ẹ bá rí kí wọ́n sùn òṣù káàní kéyìn kó bẹ́ẹ̀ kìí ṣe ìlú rí bẹ́ẹ̀ wọ̀lú kan ẹ bá wà gbọ́dọ̀ ẹ ti ti palẹ̀ mọ́ wọ́n lálùbáríkà púpọ̀ ọ̀dọ́ wọn lálùbáríkà fẹ́ẹ́ kù sí àmọ́ gbọ́dọ̀ wọn bá fẹ́ kọ́lé àbá àwọn tó ti ga tó yìí ọmọ òpè pọnpọ́n tiẹ̀ bàbá òpè pọnpọ́n tiẹ̀ wọ́n kò pàdé wọ́n lọ omi yan nínú ni wọ́n sì máa dá wákà ọjọ́ pé ìtàn bá kọ́ńtà sílẹ̀ lásán bá àfa rẹ̀ bá ti ṣàdúrà fún yóò sì dé èèyàn yàtọ̀ sáwọn tòun ní ti dàgbà ojú wọn wá ọlọ́ aláǹgbá tí tirẹ́là pa lójú títì wọ́n wá ní káwọn ọmọ máa lọ́ọ́ ha wá àjàgbé sọ náà lè lọ́hùn wọ́n gbẹ́yìn ọmọ wọn yìí wọ́n bá wọn ṣe wọ́n ní àfikà hà yìí tí àjàgbé pa gbogbo àwọn tàbí wọn ní ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ọmọ wọn ẹ̀sẹ̀ bá àwọn bàbá yín kì í ṣe wọ́n dúró tọ́ lọ́hùn gbogbo àwọn ọmọ akéwù tó ní èyí tí ọgbà nìkan náà ló wá kéré wọ́n gbé bá kiri alọ́ ká wá sọ̀rọ̀ mòlúdì a sì ń dìtì ara wa ẹ̀ ní ma sọ fún ànẹ́bì ní inna Allah ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkar. àgbà mi nǹkan dá ọ̀tẹ́lẹ̀ kí lẹ́ wàá sọ fún ànẹ́bì bóòlù ẹ̀ sì ti wájú ọlọ́run báyìí bóòlù á sì wájú ọlọ́run
ẹ̀yin lè ń pọ̀ nílẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ń sì ń bẹ nínú yín ọ̀rọ̀ tí fọ́ọ̀lù àwọn àtàná ò ṣe bẹ́ẹ̀ àwa tó ní ẹ dákun kálukú ronú pìwàdà gbogbo àwọn bàbá tí wọ́n ṣiṣẹ́ kalẹ̀ ẹ̀ lè bá sẹ́ wọn jẹ́ ẹ̀ bá yé ara yín jẹ́ dé ọlọ́run ti gbàgbọ́ tí wọn kálukú ọwọ́ àtọ́dá wí lórí net èyí ò dúró bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àlìjánà ọ̀fẹ́ kọ́ o kí wákàtí márùn-ún ọ̀n bá mi parí ẹ̀ ó lè rí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹjọ́ lọ yìí èmi náà jẹ́ kan nú ọmọ wọn bàbá ọlọ́tànù bàbá wa Mustapha lọ́tà nílé tiwa ìyá ọ̀tà ń bẹ àwọn ẹ̀bẹ̀ wọn ni ọlọ́run ìyá wa lọ́tà ìyá gbogbo àwọn ọmọ kéèké láti gbòbí ìyá ọ̀tà ẹ̀yẹ́ wọn bàbá wa Mustapha nílé kúrè rahimahullah ẹ fọkànbalẹ̀ bàbá yín ò ṣe tí ọ̀dá aláyé tí wọ́n fi lọ gbogbo ẹ̀ tí ń ṣe yára yìí bí ọmọ ti lọ ní máṣe àbí bàbá yín ní ẹfẹsẹ̀ yìí bàbá Musa bá ń gbìyàn sínú tí wọ́n fi lọ bọ́lọ̀ bàbá Musa bá ọ̀bá wọn péjọ ọ̀tẹ̀ tí wọ́n fi lọ bọ́lọ̀ gbogbo ẹ bá ti ná ń dìtẹ̀ bẹ́ẹ̀ bá lè parí ẹ sì yọ fún bẹ́ẹ̀ ọlọ́run torí pa fún wọn báwọn bàbá yín ti ṣe ni bí bàbá Musa bá lè kúrò ti ṣe tó fi lọ ayé tán abádámà wo bí tó ti ń bọ̀ kọ ọmọ rúwà tó wù kọ ọmọ bó ti lọ bọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ṣe láìlà ìlà láti fi lérí ìgbà tá à ń gbé wọn lọ́nu sàárè kan ọmọ wà ní jẹ́nà ẹlòmí ọjà èrì ìbúyà torí bọ́ pa nǹkan jẹ́ nínú àwọn tó fọ́ mọ́sálásí lẹ́lòmí wà èèyàn tó fọ́ mọ́sálásí ti pín yẹlẹyẹlẹ táwa àgbèjọ láà ń gbé láìlà ìlàlá ìlàkùnmọ́ bá wà wí láì à ń gbé lọ sàárè òun ló sì tún mọ́sálásí ọlọ́run tí ń sọ bá nẹ́bí pọ̀ ọ̀wọ́dọ̀ kírun ní mọ́sálásí ọ̀tẹ̀ lamasjidun ussisa ala taqwa níbẹ̀ tó ti lọ kírun má kírun ní mọ́sálásí ọ̀tẹ̀ ẹ̀wé mọ́sálásí ọ̀tẹ̀ ti ń bẹ láyé lónìí ní ìmáàmù tún lárọ́wà sínú mọ́sálásí ọ̀tẹ̀ táwọn kí bàbá wa ìmáàmù ọmọ ọdún mélòó ní gbẹrẹ bàbá bá a ti ń da gbogbo ẹ̀rú yìí bí kú ti wá ń pa kálukú yìí náà kò sì ràn wá nítòsí jàdù láyé ní wàásí òun náà ní ikú bàbá akúrè ikú lọ́sọ yìí lẹni tó jòkó láyé ìdẹ́wà yìí bá ikú lọ́sọ yìí ní báwọn ẹ̀yìn náà tó ń lọ ní ẹlòmíì tó jòkó bẹ̀ bí wọ́n ti máa jò tábọ̀ wọ́n fi pé ayé palẹ̀ máa ọ̀dá yé. ọlọ́run wọ́n làkàlẹ̀ khalaqnal insana min sulalatin min tin. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. ọlọ́run ẹ máa gbọ́ bí ẹ ti bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ ẹ wá gbọ́ bí tí ó parí. ثم خلقنا نطفة علقة فخلقنا العلقة مضغة. àgbàgbàrúlé àríwọ̀n máa tọ́ ọlọ́rin àjò ikú ló rèkì wọn ń bọ̀ wá rèkì wọn náà tèmi náà. فخلقنا المضغة عظاما. bàbá wù ní ẹ̀tún léṣe bàbá wù yẹn ẹ̀bàyé jẹ́ ẹ̀bàlé jẹ́ ẹ̀bọ̀nà jẹ́ ikú béèrè lọ́wọ́ yìí. فكسونا العظام لحما. أنشأناه خلقا آخر. ثم أنشأناه
خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم يوم القيامة تبعثون. ثم إنكم يوم القيامة تبعثون. ẹ wọ́n lọ́n fojú gbé kalẹ̀ níbi ẹ̀ tí ń bọ̀ nù àtọ̀lọ́lá nu yín àtọ̀lọ́wọ́ nu yín àtẹni tí ń bọ̀ tilẹ̀ rọ àtẹni tí ń lọ tẹ́nìkan ọmọ pé ń lọ èèyàn sì ní bí tí ń lọ tẹ́ ẹ̀mọ̀ pé ń lọ lọ́dọ̀ èmi ọlọ́run. àṣìlétọ̀ lèèyàn lọ́dọ̀ tí lẹ́sìnétọ̀ wọn kọ́ máa wulẹ̀ ẹ̀jọ̀ ibi rẹ́ẹ̀dì kápẹ́ẹ̀tì yẹn láyé ní inú. ọlọ́run fún màkàlá kí náà lòtí fata alákàtà. ثم خلقنا نطفة علقة. ọmọ ìyá mi máa ti kú sáájú kọ́ máa tẹ̀lé lẹ́yìn pé ó ìjọ kan ẹ̀ ní sí mọ́. ìjọ kan ipò rẹ̀ ni wọ́n pè ìjọ kan ẹ̀yìn tí kú ọmọ ayé ẹ̀mí ò ti bọ́ lára mi mo sì ní pèmí ló kọ́ mi mọ́. bó wọ́n gbógun sí bó wọ́n gbógun sí ibo wọ́n gbé sí nítòsí òsì mọ́ ibo wọ́n gbà fún òwò àti sí òsì mọ́ ibo wọ́n bá wà láti sí òsì mọ́ ibo wọ́n gbógun sí wọn ni wọ́n wẹ̀ kú lọ́wọ́ ni gbogbo wa là ń padà bọ̀ wájú ọkọ rẹ̀ máa rántí ìjọ. ثم خلقنا نطفة علقة. nígbà sunrun ọmọ omi tá a dà síra wa lánàá ni nutfa òun ni sperm àtọ̀ àtọ̀ ń jáde lára yín ẹ̀kọ́ ń bẹ látọ̀ 40 ọjọ́ arba'ina yawm ẹ̀ ń bẹ ní àtọ̀ kí ló tó wá rú. فخلقنا العلقة مضغة. ẹ kú òní àtọ̀ ẹ wá ní kíni ó ti fò kan ẹ di àlákọ̀dá ẹ di ẹ̀jẹ̀ kí òun náà 40 ọjọ́ lòun náà tó fi ń jẹ́jẹ̀ kí. فخلقنا المضغة عظاما. فخلقنا العلقة مضغة. فخلقنا العلقة مضغة. ẹ kú òní ẹ̀jẹ̀ kí òun 40 ọjọ́ tá a bá fi kó 40 ọjọ́ ọgọ́rin ọjọ́ that is 80 days. ẹni ìyá wa tẹ́ bí wa ọlọ́run jẹ wọn mọ́. Àmín. ẹ wo wàhálà lára ìyá gbogbo tọ́lọ̀ ń pa fọ́ọ̀mù ní lára wọn ní tí wọ́n ń ṣe. wọ́n ní wọn equally ọ̀gbọ́dọ̀ báwọn aláàjì ní 50,000 kọ́ wá wọlé lọ báwọn aláàjì àti wàhálà mo gbé wàhálà tẹ̀sí lórí mi pọ̀ mo wá ní kí tèèyàn jẹ́ 200 ó jìyà lọ́dọ̀ ọlọ́run dédé lọ́gbọ́dọ̀ jẹ́ ọ̀kan ọgbọ́dọ̀ ju kan ń bọ̀ wàrà mẹ́sìsì báwọn aláàjà tọ́wà lọ mú kiri mú wọn pè nǹkan tí wọ́n tó pọ̀ níjẹ́ ìgbẹ́ tí wọ́n ìdá máa bíra mi ní máa bẹ̀rẹ̀ àwọn jẹ́ máa gbé ju ọlọ́run sáàsì láti jẹ́ nàlára àyà tó fi wá àti bàbá tó fi wá báyìí. eré ibú lọ bá ọmọ tó bá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ láyé tó tún wá níwájú ọlọ́run tó wọlé eré ibú tiẹ̀ dídọ́gùn ọba màláyé yìí ti tọ̀ ọ̀rọ̀ jẹ́ nàlára wọn. bàbá Musa bá tún wọ́n lọ yìí wọ́n á sáré ọmọ wọn wọ́n á sáré ọmọ ọlọ́mọ ni jẹ́wọ́ sí rẹ̀ ẹ wá kú lẹ́jẹ̀ kí wọ́n wá sọ yín di kíni mo sọ yín di kíni mo dẹ̀ gbẹ́tẹ̀ mi mo sọ yín di dídí ẹran bá a sí ẹran tẹ́ ẹ máa fi sórí oúnjẹ wọ́n wá sọ yín dà nínú àpòlùkẹ́ ẹ̀yà ni ẹ̀ ń wá ń wo bóun mo ti fẹ́ ṣe yóò ráyé gbé kò ní ráyé gbé bẹ́ẹ̀ òun ni ti ń parí ẹ̀ yóò bímọ kò ní bímọ bẹ́ẹ̀ òun ni ti ń yanjú ẹ̀ yóò gé èèyàn kò ní gé èèyàn bẹ́ẹ̀ òun ni ti ń yanjú ẹ̀ yóò máa bọ ilẹ̀ ọmọ arọ́ bẹ́ẹ̀ òun mo ti parí ẹ̀ yóò máa lu ẹnìkan onímọ̀ pé lọ bẹ́ẹ̀ òun mo ti parí ẹ̀ yóò rí bùkátà ara rẹ̀ gbọ́ bẹ́ẹ̀ òun mo ti yanjú ẹ̀ wọ́n máa bá a gbọ́ bùkátà yìí òun ọmọ wọlé súnmọ́ obìnrin ọmọ pé mo lóyún yóò máa wá bímọ kò ní lè ráńjẹ ọmọ kò ní lè rẹran ọmọ kò ní lè ra nǹkan kan àwọn ó tún máa bá a tọ́jú ẹ̀ ní
mo ti tó tiẹ̀ wá nù ẹ má fi ṣe ẹ̀yẹ mo ti kọ́ tiẹ̀ nù. فخلقنا المضغة عظاما. ìwọ ń lo ayé bọ̀ bá dé bẹ́ẹ̀ ògógó ni ọmọ mú. nínú àgbòdùkẹ́ ìyá rẹ̀ mo ti parí ẹ̀ níbẹ̀ mo ti bá tiẹ̀ jẹ́ wáyé. báwo mo kú mo láyé dé ìtàn ni ohun kan yìí náà mọ́lì ohun kan yìí náà láwùjọ ohun kan yìí náà rẹ̀bẹ̀ náà ohun kan yìí náà gbogbo ohun kan gbogbo nìkan yìí náà ni. فخلقنا المضغة عظاما. mo wá mú dé orí bá sí ẹran mo wá kéegun bọ̀ eegun mo ní ọwọ́ ọdún ẹran torí ẹ bá rí eegun tà ya ní ọjà méjì àti gbogbo apá ti bíyìn mo wá dẹran bọ̀. فكسونا العظام لحما. mo fẹ́ràn rí bí ti eegun gbogbo wa bá ti eegun yìí gbogbo ara wa eegun ni bọ́lọ̀ pa ká ẹran kó skeleton ní òkú sáájú òkú báyìí àmọ́ lọ́n fẹ́ràn sí yìí fún ni wọ́n bá bọ̀ bẹ́ẹ̀. ثم أنشأناه خلقا آخر. nígbà mo parí gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀ níbo ni ìwọ wà tó gbé kò sínú rẹ̀ nígbà mo yanjú gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀ níbo wọ́n wà ìjọ ọ̀tọ̀rọ̀ owó mbẹ̀wò sọ ọ̀tọ̀rọ̀ ọ̀gbọ̀n mbẹ̀wò sọ ọ̀tọ̀rọ̀ gómìnà mbẹ̀wò sọ ọ̀tọ̀rọ̀ sínétọ̀ mbẹ̀wò sọ ọ̀tọ̀rọ̀ àfà mbẹ̀wò sọ ọ̀tọ̀rọ̀ kọjá kẹ̀kẹ́ mbẹ̀wò. ثم أنشأناه خلقا آخر. mo wá ní ọ̀dà ọmọdé dá mo fẹ́ mọ́dọ̀ máa dé èèyàn mo fẹ́ mí sí la. فتبارك الله أحسن الخالقين. ọlọ́run ní tó tó fún ẹni ọlọ́run ahsanul khaliqina èmi tí mo dá lẹ́nu tí dá tó dá ẹni ọlọ́run mo sì dá yín mo ní ẹ̀yàtọ̀ sí ara yín ìwọ máa fún yàn wọ́n máa fún ọ ni ìwọ máa bùn yàn wọ́n máa bùn ọ ni aṣọ tí wo lò mọ́tò kó fẹ́ nìkan nínú òun kó lọ ní drakina tóun náà ń bọ̀ sílẹ̀ ẹ̀rọ ìlóhun olówó tí ó fi rà oúnjẹ tí wọ́n jẹ kù ló gbẹ́bẹ́ nìkan tọ́lọ́ lóhun jẹ ọ̀dà fún yín òun náà jẹ ọ̀fọ̀ mẹ́sọ̀dọ̀ wọn jọ jẹ ìwọ́n sì jẹ kù ni bí n ti ń pinnu ọlọ́run tí wọ́n wá sí gbogbo ẹ̀tẹ́ parí gbogbo ẹ̀tẹ́ ẹ̀dá pé ẹ ti dàrú tán. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم يوم القيامة تبعثون. bàbá wa gbàlagbà bàbá wa kúrè torí ọlọ́run ní níbẹ̀ ní kúkúrú ló bẹ́ẹ̀ wáyé. آمين. ọlọ́run fún ma innakum ba'da dhalika lamayituna. gbogbo tẹ ẹ bá rí ẹ jẹ gbogbo tẹ ẹ bá rí ẹ dà irú lé yòówù tó ọba rí ọkọ irú ọkọ yòówù tó ọba rí ogun irú sá yòówù tó ọba rí ose irú ọ̀rọ̀ yòówù tó ọba fẹ́ máa sọ jáde lẹ́nu tiẹ̀ kó o ké gbogbo kéwù tiẹ̀ tó o ké ìwé tiẹ̀ tó o ké ọmọ mi dá yé mi ọ̀rọ̀ ni mo bá tó àtẹsọ mma. ثم إنكم بعد ذلك لميتون. bó ti wẹ̀ ẹ́ rí lòdó innakum ba'da dhalika lamayituna. bó ti wù kẹ́ pẹ́ tó bó ti wù kẹ́ lò tó bó ti wù ká yọ ọmọ tẹ̀lé ọ tó ba'da dhalika lamayitun tàbùtù ẹ̀ padà kú. bàbá musa ìbàdàn àríwá yìí bígbà wọn ò sìn yẹn lọ́dàbọ̀ nínú ilé kúrè ní bígbà téèyàn kí wọn pé ọ́dàbọ̀ nínú ilé kúrè ní bígbà tí wọn mọ bọ̀kẹ́ pàdé wọn pé aláàjì ilé nínú ilé yìí rí wọn mọ́nu ẹ̀yin ọmọ ọkọ̀ àríwá. ثم إنكم بعد ذلك لميتون. ikú fúnra rẹ̀ tó wà sí bí tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. bọ́ọ̀ bá ti rántí ikú bọ́ọ̀ bá jẹ́ tọ́lọ̀mù nílò ó ṣe kèsè yìí ọwọ́ àwọn ọmọ nǹkan níwọ̀n wọ́n ní fún ọmọ innakum ba'da dhalika lamayitun
ثم إنكم يوم القيامة تبعثون طبعا وادي القيامة يسوي تبعثون تحيون ẹdìdì gbogbo àwọn tẹ́ ti gé erí wọn nítorí bẹ́ẹ̀ ìfẹ́ lágbára ẹlò erí wọn wọ́n lo nǹkan ọmọkùnrin ẹlòmíì torí pé wọ́n ń wá agbára wọ́n ń wá ipò wọ́n fẹ́ káwọn tó sọ ẹlẹ́kẹ̀wàá wọ́n jó odidi èèyàn míì nítorí mo fẹ́ kí n máa bọ̀ kílì ọmọ mi láyé kan yẹn ìjọ àlùkè á máa ríran o òkú mi ọmọ bá bọ̀ àwájú ọlọ́run tóun náà dé tí ń bọ̀ báyìí kò ní lérí níbọ̀nù àkànó bá ń gbé rí mi. وكل نفس ذائقة المنايا وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون وما جعلنا لبشر من قبلك الخلد nígbà tẹ́bi kóra ẹnu nínú àgbègbè wa dùn Jibril bàtàsàlà Jibril alayhi salam fakana asalamu yukiru kasalamu ya Rasulullah ọsọkalẹ ọ̀nà ọlọ́wọ́ àlàáfíà ni máa kí ọ ní kíkẹ́ àlàáfíà wà lẹ́nu máa jẹ́ adúlá ní bashari min qablika al-khulda ebi ọlọ́wọ́ ọ̀dẹ́ dàkàn kọ́ bá ti pé ọ̀sáájú wà níbi mọ̀ dá ọ̀sáájú rẹ̀ yọ máa bẹ lọ gbére kò sóru ẹ̀ tọ̀ ikú wò wọ́n kọ́lé àwọn àjẹ́ ẹ̀yin àjẹ́ kọ̀ọ̀kan tọ́lọ̀ bá ní ẹwà láàrin wa ní ìtẹ́wá gbọ́ wà sí ọlọ́run obìnrin náà níkú bẹ́ẹ̀ tí mọ̀ yẹn jẹ́ tó ikú ọ̀jẹ̀ yìí náà. وما جعلنا لبشر من قبلك الخلد ìbùn yìí níkú. أفإن مت فهم الخالدون. gbogbo ìyá ẹlẹ́yẹ ìbùn yìí níkú. كل نفس ذائقة الموت. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fọwọ́ lé ọmọ dòdò báyìí pé ẹ̀ẹ́dẹ̀ ń pàṣẹ fún ni o ọmọ tẹ́ ẹ gbà lọ́wọ́ ọlọ́mọ tẹ́ ẹ bá ń pàṣẹ fún pé gbogbo ti ẹ yìí lágbára púpọ̀ gbogbo tó pé wáyé wọn ò gbọdọ̀ sí. ìfẹ́nu ẹ̀yìn ìyá tẹ́ ẹ máa gbọmọ bẹ́ẹ̀ èmi ti gbọ́n mo bímọ báyìí ni wọ́n ti ń rọ́bọ̀ bọ́lá àjí ọmọ dà wọ́n ní wẹ́lọ́dọ̀ àwọn aláàjì ń díàrú ẹ̀. وما جعلنا لبشر من قبلك الخلد. ẹ ó tún dà yíyá ọmọ dààmú ni ń bẹ lọ́dọ̀ ọba aláàjì wọ́n tọ́ bá mọ́lé sáni adé lọ́dọ̀ ọkọ̀ orí ọ̀hún bájá owó ni. أفإن مت فهم الخالدون. ọ̀rọ̀ ni mo dẹ́ nìkan ṣáájú wa lẹ́nu kó wá sí gbogbo oníkù náà ni. ẹ lọ́wọ́ káàní ẹ wọ́n gbogbo àwọn tá a sílẹ̀ àtúhù mi awú egun ẹ̀ bọ́ọ̀tà àtúkẹ́nu sí ìbọ̀bẹ̀. àwọn tí wọn ọjọ́ gbé bóyá wọn ọjọ́ bára wọn sọ̀rọ̀ gbà wọn bẹ láyé gan awú egun ẹ̀ gbọ́n mọ́ pé tala sí sí. afáàní wọ̀ yẹn fi ẹ̀rọ wọn náà ìlà àhàlà ní gàfúlàtì yìí. الناس في غفلة nígbà tá a rí kù tán a sì sùn lọ. والموت ينقذهم. nígbà wọn bá tẹ ọ lábẹ́ àgbàgbé ikú. وما يفيقون حتى ينفذ العمر. ní agbára wọn ò ní tají láyé tẹ̀mí wọn fi tán. يشجعون. ẹ̀ka bá kú àgbo ẹ̀ tán àti gbogbo ẹ̀ tán ìṣẹ́yìn ìlú náà a máa wá sí i lọ. أهاليهم بجمعهم. àbájẹ́ tí mo bí a máa wá sí òkú lọ láàrin àwọn aráalé rẹ̀. àhàlíhìn bìjàmù ìlú. أهاليهم بجمعهم. a máa sí lọ ní ọ̀dàbọ̀ àwọn ìyá dáadáa tó fẹ́ pé àdìsá tó òjijì àlejò àmọ́ ọ̀dàbọ̀ bẹ́ẹ̀ bá ríra yín lọ́hùn ọ̀kadà yìí gbogbo wọn máa fọ wọn àrò gbogbo yìí wọn ò sí mọ́nìsì gbogbo àwọn ìyàwó wa ta la fẹ́ wọn mú gbogbo àwọn adélébọ̀ wọn mú ẹ bá débi reception lédè lè dé wọn ń ṣe òfin ọmọ ọ̀run kí kò lè wẹ̀ ya rẹ̀ bí ìyá rẹ̀ bá kú yóò sì múra jọ sẹ́lẹ̀ ní alamasẹ́lì olùsìgbogbo. يشجعون أهاليهم بجمعهم. èyí ló ń lọ násídáàtì ńlọgọ ríìbù ẹlẹ́ni lọ sí lọ́hùn yìí ẹ wá lọ wọlé èsì òní o
ihò náà ọgbà ìkúkú wáyé bá kì í bọ̀ ẹ̀rọ lọ mú kiri ẹbí kó kiri ìjánu ẹ̀sìn ní tọ́mọ ọmọ bíi mẹ́rin láti imú ẹ̀ ti lè rí àwọn mísánná rí ẹ̀ ẹ̀dá máa ń sálì àwa ni òwò ẹ̀yà rẹ̀ nígbà yà rẹ̀ wá pé wọ́n náà lájà ní. ìjàmbá èlò ìyá rẹ̀ kú ó lé dáwẹ̀ ọ̀nla sàlátù ẹ̀rùbí ni wọ́n wò ìyá rẹ̀ ó lóun wẹ̀ torí pé sí àsàlátù rẹ̀ tán lọ kí ló ń wọ́n àsàlátù ìrún dàrú mọ́ ọlọ́wọ́ kó lè tó kí wọ́n àsàlátù tán lọ ọ̀pálẹ̀ mọ́ kú náà nù wọ́n á lọ pé ẹnìkan wá òun ni wọ́n ń wẹ̀ ìyá rẹ̀ ó ní òwò ìyá tiẹ̀ ó sì lọ́nà àsàlátù àwọn ìyá dáadáa tí wọ́n wẹ̀ kú wọ́n ti kù ṣe láyé wọ́n wá lọ pé wọ́n wá ń lé kẹrin lọ́hùn ìyá wọn yóò wọlé tọ̀ ìyá rẹ̀ ẹ mọ̀ wá wẹ̀ àlọ́mọ mi ò tó lè tó tì kú ìyá rẹ̀ ẹ̀rù tó ń bà wọ́n wá múra bí reception gbogbo kìíní gbá yàtọ̀ dàbí gbàgbọ́n bí bóòmù nàyàn bẹ̀ tí gbogbo ẹ̀ ti ṣe jà wà láàrin náà wọ́n á múra wọ́n máa tọrin màjẹ̀ kan mú mi kánú ọ̀tọ̀ mú. يشجعون أهاليهم بجمع المال ويرجعون وينظرون إلى ما فيه قد قدروا وينظرون إلى ما فيه قد قدروا. gbogbo ẹni tí ń bẹ nínú ayé ọ̀gá ni onípò kan ni ọlọ́lá kan ni ọba àlú kan ni balógun kan ni mọ́gàjí kan ni aláǹgbá kan ni bẹ́ẹ̀ bá pati púpọ̀ mọ́dé wà ní kẹ́ ẹ máa rántí ikú kẹ́ ẹ fi dáadáa délẹ̀ ó kú bẹ́ẹ̀ ti ṣe mọ́jọ́ lọ́jọ́ kìámà. وينظرون إلى ما فيه قد قدروا. àwọn olóṣèlú ìdá kan tó nù báwọn bá kú bí wọ́n bá rù wọ́n lọ báyìí kéèyàn ti máa wù pé àwọn àti igi náà jáde náà wọ́n gbé lọ àwọn ọba wa rú dáadáa wọn ò bá wa rú dáadáa rárá ẹwà láti ń nìyà ẹwò ìyá ti ń jẹ wá ẹwọ gbogbo ẹ ti rí ẹ bá dẹ̀ ń lè dáadáa 10 náírà nílé ní tírè gbogbo wàhálà àbá tó ṣe fọ́dún márùn kiri ọmọ yìí 10 náírà wà á kú palọ́nù tírè wọ́n ti ṣe méjì nìkan tó kò lé kálukọ̀ ṣẹ̀dá ní o àwọn èèyàn Abdulrahmani dàrá rèé 10 náírà mú wọ̀ ẹ wà láàfà ọdún márùn àwọn tí wọ́n ń kọ́ àwọn ọmọ ńṣẹ́ àwọn wá géètì àwọn àfà wọ́n wà ní sàtúgéètì 50,000 then oúnjẹ ìyẹn táwọn ọ̀gá ọ̀jẹ fúlà mẹ́rin pẹ̀lú òǹkọ ẹyọ kan then ògógóró eré ikú táwọn ó mú tí wọ́n tún dájú sọmọ rẹ lágbárí ní ọlọ́run ń ṣàdúrà fún ìgò mẹ́rin bẹ́ẹ̀ rà bẹ́ẹ̀ níra. وينظرون إلى ما فيه قد قدروا. bàbá àgbàlagbà ń lè kúrè. ويرجعون. bàbá wa débi tá a fẹ́ ṣe òkú sí. إلى وينظرون إلى ما فيه قد قدروا. وينظرون إلى ما فيه قد قدروا. àwọn ọlọ́wọ́ àdúró girigiri wọ́n fi ẹgbẹ́ kalẹ̀ ń bẹ̀rẹ̀ ni sàárè ìdá ilé yìí wọ́n gbé sàárè àwọn ìyá mi aláṣọ́nù èyí tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ fún tòyí tó wọ́n gbé ẹjẹ́ àwọn alájọ jẹ́ mi náà alájọ ṣiṣẹ́ yìí wọ́n àmẹ́ni àṣírí ìgbìmọ̀ ọ̀gbọ́n tó máa kéwòn wọ̀nyá ń sọ̀rọ̀ náà ìyá máa fi ìgbàlẹ́ gbogbo tára sí ilẹ̀ àmì ẹgbẹ́ bẹ́ẹ̀ dáadáa ìdẹ̀lá ẹni àjọ gbénu ilé táàjọ láàṣùbá táàjọ ti mítìnì táàjọ rẹ́rìn òun là máa ń tá sílẹ̀ mọ́. wọ́yá ń sọ̀rọ̀ ìlà máa fi kọ́díkù bírò. ẹ̀yin tẹ́ ń ṣàyé lọ́wọ́ ẹ máa máa ṣàyé kẹ́rẹ́ níbi ìdé yìí bẹ́ẹ̀ ti ṣe yẹn ni ẹ̀ ní níbi dé sí. wọ́yá ń sọ̀rọ̀ ìlà máa fi kọ́díkù bírò. Bí ìbá ti gbọ́dọ̀ ń ṣàánú wa pẹ̀lú gómìnà dáadáa tó wọ́n lè tọ́lọ́ wọn sàn lẹ́sàn àti ìyàwó àtọ́mẹ́. Ẹ gbogbo ẹ ti ṣe tómi ara, à ń gbádùn lu wa yẹn. Ọlọ́mọ sábà wa sàn Abdulrahmani wa gómìnà wọn ló bá sàn lẹ́sàn dáadáa. Àmín. A ti ní gómìnà rẹ̀ nínú ilé. Kéwù. wọ́yá ń sọ̀rọ̀ ìlà máa fi kọ́díkù bírò. Gbogbo àwọn ọ̀nà lórí yìí ní àsìkò tiẹ̀. وينظرون
إلى ما فيه قد قبروا tòmí àlà ní apápá iná òjì ẹ̀kú mọ́. وينظرون إلى ما فيه قد قبروا. Ìtúkọ̀ ààbò ọ̀rọ̀ yà ní ó tún fẹ́ dà fún wa yìí. Adé ní gómìnà dáadé ìlú. وينظرون إلى ما فيه قد قبروا. Wọ́n máa wá sí ìran yìí. Mo dá sí ẹsẹ̀ síbẹ̀ wọn náà. Lábára sí tán kálukú sunkún wọn tí ó sùn tán. ويرجعون Sáà ń wọlé lọ́nu, òun sì gá ọ̀sán náà sí. ويرجعون Èyí tó máa bó mu lọ ní tẹ́nà la bàbá, ó lè tún wá lọ fi kéde kan bí kéde sàárè tí wọ́n máa kàn ọwọ́ àti ìpínlẹ̀ báyìí tí wọ́n á sáná sí gbó. Wàyẹ́ rí kì í rún. ويرجعون إلى أهلهم. Ẹ̀tọ́ mọ́ rẹ̀ yìí sọ, abẹ̀rẹ̀ mu ní sáà tí kò ń bọ̀ rẹ̀ tán. Wàyẹ́ bẹ̀rùnà ilà àhàlẹ́ gàfúlàtì. Àwọn àpàdà sí dáàbò kó tẹ́tẹ́. كأنهم ما رأوا شيئا ولا نظروا. كأنهم ما رأوا شيئا ولا نظروا. Òde tẹ ọkọjá lọ ní tẹ àwọn tí wọ́n mọ Ọlọ́run dáadáa ní wọ́n bá ń lọ ní tẹ lọ́wọ́ ọba abúlé wọ́n sì pa kò ní pa náà. Bisimilayi rahman rahim. Kò lè wọlé lọ́wọ́. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ọlọ́run dákun bá ń kó gbogbo àwọn tí wọ́n sùn lọ yìí. Torí ìjọ tí ó kàn òun náà. Ibẹ̀ kọ́ ni wọ́n ti páàkì ẹ̀rọ láyé tó ti wà lóhùn mi. Ọlọ́run ní kò ní yẹ yín. ويرجعون إلى أحلام طفولتهم. Àwọn àti wọ́n ti ká gbọ́ wa padà lọ bí alágbàgbé tá a lábọ̀ látẹ̀. كأنهم ما رأوا شيئا ولا نظروا. Àbájẹ́ tí mo bí jẹ́ sáà màlẹ́ ìgbé ẹ̀dá kan mọ́ bí mo wẹ̀ lọ. Bẹ́ẹ̀ wá dé ẹ̀ta tẹ̀kalẹ̀ báyìí. Wọ́n wà ó. Èyí tá a bá kọ́kọ́ fi tábà mú, wọ́n yọ yóò dànù. Ṣé àlùfẹ́ yìí náà wọ́n lò? Àlùfẹ́ yìí. Wàsátìrọ̀tẹ́yìn. Ìbọ̀wọ́ àkọ́kọ́ tẹ̀yìn pé gílọ́ọ̀bù tó bá fi bọ̀wọ́, wọ́n tábà wọ́n fọ̀ díẹ̀. Gbogbo àtọ́lọ́lá tó lówó kọ̀ sẹ́ni tí ó kù tí ò ní ìgbé òkèlè kan wà nìyẹn. Àwọn aláàjì ní tìgá o tíjọ́ púpọ̀ á tábà mú. Bọ́bá tábà mú yọ̀ wá yọ àlùfẹ́ yọ̀ wá mú ọ̀kan náà àlùfẹ́ nìjọ yọ̀ wá mú ẹlẹ́ẹ̀kejì tọ̀ ọ wá fẹ́ wẹ̀ yọ̀ wá fi bọ̀wọ́ tó afẹ́wẹ̀ fún wọn bọ̀ wá pàrọ̀ gílọ̀fù lérí ilẹ̀ ìjọ kan ọ̀ máa ronú. Gbogbo ẹni tí bẹ ẹni ọ̀dọ́ gbogbo ìtẹ dáhùn dáwà tẹ ẹ̀ bá wa kí n mọ́ ẹ̀rì lọ́dọ̀ ọlọ́run dé o ẹ̀rọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àfa àdúgbò yìí ẹ̀rọ lọ́dọ̀ ọba adámọ̀ràn ẹni kò àdúgbò sáà ṣe wá sí ní orúkọ gbogbo àwọn àtàyè gbé mu ẹgbọ́n sí bó ti rí nu ọ̀là àlẹ́ lọ́dọ̀ ọlọ́run dé lé rí dé bàbá wọn pẹ̀lú lé rí dé. وإني لا أخاف الموت لكن ẹ bá wọlé sá. يخوفني الذي بعد الممات. àwọn sàbí àwọn àti àgbà. يخوفني الذي بعد الممات لأن القبر لي أعيش فردا àwọn sàbí bàbá àti àgbà. ولا أرى أقارن في الحياة ìmúra nínú. ولا لي أقارن كالحياة. gbogbo ẹni tí bẹ́ẹ̀ yìí bọ̀ bá bí wọn bá mọ̀ ọ́ la iná ò mọ̀ ọ́ la. وإني لا أخاف الموت لكن ẹ dákun ẹ̀yin afẹ́ ẹ̀mọ́ bẹ́ẹ̀ lọ́n fún wa kí òun yẹn náà máa la gbogbo kọ pílẹ́yàsì lọ́mọ àwọn ni ọ̀dà kọ súrà mí ìlú náà lùkùrọ̀ ní wa pé wàsánsù súrátù ọlọ́run náà ní rí dé sí. وإني لا أخاف الموت لكن ibi táwọn ìyá kan tán sára dàda ìlú lẹ́ka ìrántí wọ́n rú àríkèyàmà àwọn ìyá kan tán sára tìlẹ́wọ́tò Kùránì ẹ̀ bá ń kékeré àwọn oṣù mọ̀ báyìí kì í ẹ̀ rí ni hánà tó arúgbó rẹ̀ sẹ́yìn láti ní sáà.
Ara wọlé bẹ́ẹ̀ ti dà lẹ́yìn ìdá kéwòn wọlé bẹ́ẹ̀ ti wájú ìdá náà tó dà lóru. Wọ́n bá sì jókòó yóò rà jókòó jẹ́ nígbà tí ọmọ kẹ̀kẹ́ àfáàsì wọ́n wá jókòó bẹ́ẹ̀ olórí méjì. Òwòlòdó bí ìyàwó yóò bẹ̀rẹ̀ oníṣẹ́ ń wẹ́lẹ́ láti máa bò ní ìranù làwọn ṣẹ́ ń wẹ́lẹ́. Òun yóò sì ṣáájú. Ọwọ́ ajé àwẹ̀ ọ̀sán ó ṣe bọ́lọ̀ ń mọ̀ ni àwọn àwẹ̀ 3 àbí 5 tó ń dí gbogbo ọdún ó di wájú ọdún yá ìjà pákó dí ọdún ṣì ẹ́ bá ọ. يخوف للذي بعد الممات لأن القبر فيه عيش فردا. Bọ́bá bu ọ̀jọ̀ bá rí ọkọ lé sí kọ́kọ́ bó ṣe jàǹjà. Jẹ́fẹ́sì ni ó tó ìyá ní sí gama kò sí kankan. Àmọ́ wọ̀n nìkan bọ̀ wá dáyé ṣe bí 30 ọ̀sẹ̀. ولا أهلي أقارنك الحياة. Bẹ́ẹ̀rù kankan ọba ti ẹ̀bọ̀ ọgbà tó lágbára tó nípò tó ní gbogbo ẹ̀. Ohun tó kan ohun àkọ́kọ́ sùnú sàárì tí kò tó bá yẹn lẹ́rù. Mo gbòòrò lé lébi tán ṣe lọ́dà àárọ̀ níjẹ̀dá. Èmi nìkan kọ̀ wá sọ́dà àárọ̀ mọ́. Wọ́n lọ jù wá bẹ̀rù. أقارن ما عملت دون شك من الأعمال مني في الحياة. ويا ليت الشباب يعود يوما. Àsìkò àwa youth láwa yìí ó tún wá lọ sí irun 100 àbí 90 irun tí wọ́n máa dàbí wèrè ó wá lọ sí ó tún wá lu tí wọ́n pe broad rosco ní ayélujára máa ṣe ká tó sọ ọmọ yá nígbà tó lọ parí ayé ẹ̀. ويا ليت الشباب يعود يوما. ọlọ́mọ tó ṣe àkàlẹ̀ yìí ń kó máa wọ́n kó báńtà àkàlẹ̀. يا ليت الشباب يعود يوما فيخبر بما فعل المشيب. ويخبر بما فعل المشيب. Irun wa kọ̀ọ̀kan dúdú báyìí, gbogbo ẹni tí irun yín dúdú díẹ̀díẹ̀ ní kí bàbá yẹn ọkọ̀ máa rẹ̀ yọ kọ̀ọ̀kan. للموت يسرا Oyinbu náà ló jíṣẹ́. إلى الإنسان يرسله. Ó sì rán wọn sí èèyàn, ikú ó ló jíṣẹ́, ọwọ́ ara wọn fún wọn káyé wọn rán wọn sí èèyàn. Bí ọ̀kan fún pé ààbò lè kú nílẹ̀ ẹgbẹ́ máa ṣe bá di wa lọ́nà báwọn náà bá lọ́mọ fọ́ sí ibi ẹ̀. Àwọn akíyàn dáadáa, àwọn agbẹ̀rẹ̀ dáadáa, àwọn àpẹẹsọ àtúbà. Tá a sọ fún abóyè bọ́dí. Tá a sọ fún bọ́ọ̀lù ogójì ọdún láyé. Wọ́n bí wọn nísìn, ó ní wẹ́ẹ̀ dọ́kítọ̀ sì jáde wá, ẹjọ́ bàbá ọmọdà, wọ́n lè mẹ́rin ọ̀sọ́rì. Ọmọ yẹn ti kí bọ̀. Wọ́n wá ní ìwọ́n dọ́mọ ọgbọ̀n ọdún, ọwá ní ẹ̀bá di 40. Tá a sọ bẹ́ẹ̀ fún ọ. بياض رأسك من بعد سواد تبان. Ìbéèrè rẹ ti dúdú náà ní ọ̀padà funfun. Bàbá wa sàkẹ́ olóhùn oyin, ọlọ́run sábà wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn. آمين. Abẹnú mọ́tò à ń lọ ìgbàwé ẹni, wọ́n máa ń sọ fọ́dà jẹ́ bàtà. Wọ́n ní Adọ́wọ́n nìyà, ìjọba ìbá ní ìlú kan, lérí ìlú ní ìwà tilẹ̀ mọ́rí, ní ìwà sọ́kó pé àlejò bàtà. Wọ́n wà sí àgbáyé kékeré sí ìbáwọn lójijì wọ́n wá pè wọ́n lóko. Ràyíṣù, èyí ṣe tó fi sọmọ́. Ó ní ìkú lọ́nu. Ìkú lọ́nu. Èmi náà ní orí yìí, èyí ń sàlùwàlá, mo wá sàlùwàlá pé mo wá ní àmì mẹ́ta kí lẹ́yìn owó mi ní ìlú ọ̀dọ́, lẹ́yìn ó tún láti ní ìlú. Èyí máa ń jà. Ìjọ́jọ́ tó wù dé, ọdún mẹ́wàá. بياض رأسك من بعد سواد تبان. Gbogbo wa yẹn ẹja máa gbé kú síwájú. Ká máa tẹ̀lé lẹ́yìn. Gbogbo àwọn afá tí wọ́n mọ̀ nípa ọlọ́run ní púpalẹ̀ wọn máa yìí. Ara wo ló fẹ́ fi sùúrù dá? Tálàjà ni ò ti fi sùúrù dá. Bí Màríkà sí ọba wí, àwọn àní ṣé Kamal kò sí sí náà. Bí Sùmọ̀rọ̀ ògá, ṣé Kamal kò súnmọ́ bí olóògbé rí. Bẹ́lẹ̀ yóò rí, ṣé Kamal kò sí kiri. Bàbá àwọn sì lu ayé dáadáa, ó sì síra kò gbá ibi kankan. Ẹnìkan ò rí kẹsẹ̀ ní aláìgbé, ó bú mi lọ́ba yìí.
ọlọ́run lọ́mọ yẹn ní ìlú ti kú fọ́nà yẹn kò fún yẹn lọ. بيات رأسك من بعد السواد تزال ìwé rí rẹ̀ tó dúdú bó ti lè dúdú nì. كذا ضعف لجسمك بعد اللين والنضرة àní kò ṣe rere torí àwọn ọmọ tó bí. ركوع ظهرك bàbá musa fọlọ́dà àwọn ọmọlẹ̀. من بعد استقامته àwọn alájí kan náà dá lẹ́yìn ẹ̀ta ẹyọ kọ̀ọ̀kan lọ́wọ́ yọ ọwọ́ kọ́ wọ́n ní yọ àwa là ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan ilé wọn da orújọ kan yàrá ìyá rẹ̀ ó di yàrá ẹlòmíì yàrá bàbá rẹ̀ ó di tẹlòmíì aṣọ rẹ̀ ó di tẹlòmíì bàtà tí wọ́n rà wá láti Dubai tó ń sakọ́ sí bí kú bá dé gbogbo ẹ̀kú pọ̀ lọ́sà ká lé kejì torí kò ní sáìsì àwọn ọmọ wọ̀nyí wọ́n ni wọ́n lọ kó bàtà rẹ̀ ẹ máa ṣàdúrà ẹ máa tara yín wọ́n jẹjẹrẹ jẹsẹ̀ wa tá ń sọ báwọn ẹ̀wọ́n dọ́ọ̀lẹ́ àmì jí láti 1972 bàbá mi ti lọ 1970 kìíní kan gbogbo àwọn tí wọ́n ń ta lọ́rẹ́ nísìn tí wọ́n jẹ́sẹ́ ní ẹlẹ́nu. ركوع ظهرك ذا بعد استقامته ẹ̀yin ìyàwó wa ẹ̀yin múdíà wa ẹ̀yin ọ̀dọ́ ẹ máa kírun ẹ mú lọ́kùnkúndùn tí wọ́n pè ń gbàrà ẹ lọ mọ́sálásí lọ kírun nínú tí wọ́n kọ́kọ́ béèrè oúnjẹ kan gbogbo ẹni tí ò kí ẹ sí àgbákò kí ni àwa náà là ń ṣàdúrà fúnra wa lórí ìmọ̀ ọgbà alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ẹ̀rọ wò iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn wò ihdinas siratal mustaqim àwọn wò siratal ladina an'amta alayhim àdúrà ni o gẹ́gẹ́ bí maghdubi alayhim waladdallin. ìbáwò mi tún jẹ́ bá jẹ́ àtẹ́kọ̀ọ́ rẹ̀ ní sáré àṣẹ wọn ti ṣe mítìnì. gbogbo àwọn tí ò ní bá ọlọ́run dáadáa wọn rẹ̀ tí wọ́n máa tún mọ́sálásí ìmáàmù òun ké bá jà náà wọ́n ní mú owó tó pọ̀ jù èyí tí wọ́n fi wá pè sáà níbi ìmáàmù owó tẹ̀ mú ó ti pọ̀ jù àwájẹ ọmọ owó ìkárí wa sẹ́ẹ̀sì pé ẹ wí fún ó ti wẹ́ bá sọ fún tí ọ̀pọ̀ àwọn àgbàlagbà tún pé ẹ tún pè wọ́n lọ́wọ́ pé ẹ bá wa pè é òun ké bá jà fẹ́lẹ́. kẹ́lí magbọ́nba lẹ́yìn wàlá tọ́ọ̀nì ọ̀gbọ́ ayé kò sí ní ìwé yìí àmọ́ ìwò pé àwọn èèyàn wọn tò lọ sílẹ̀ ó sì gbé wọn náà àwọn awọ ẹ̀ka láyé ní ọlọ́run lọ́dọ̀ àwọn mo lébi ó ṣe àmì wọ́n sì ní bí n bá ṣe àmì tó jù mí bá. ركوع ظهرك ذا بعد استقامته àbáyé fún ọ rí láti jẹ́ ìwé ìkan méjì kí n máa lọ àbọ̀ lọ́jẹ̀ yá ní méjì ká máa lọ nítorí bàbá wa wọ́n ti jókòó yìí wọ́n ti ju ọlọ́pàá ala ni. مات أناس àwọn èèyàn kan ti kú ẹ̀yìn lè pé àwọn kan ti kú. ودخلوا دار القرار wọ́n kú tá a sì kí wọ́n bọ́ mọ́ òun rẹ̀ lẹ̀. منهم جنون أشد من جنونك. nínú àwọn tó ti lọ bọ̀ gbọ́dọ̀ àwọn tó sì mà nígbà tí ọkàn wọn ti ṣe bí rẹ̀ bọ́ ọba lọ ya wèrè lágboolé wèrè tí wọ́n ṣàgbà tiẹ̀ wọ́n kú náà. وماله أشد من مالك. bọ́ba lọ olówó wọn bu ọ̀lẹ̀ lọ náà ni wọ́n bẹ wọ́n lọ àwọn wọn lálà sí owó lọ nísìnyí. وعلمهم أشد من علمك. bọ́ba lọ nígbà tó ọba ya ìhànà karùn-ún létò òkú gbogbo àwọn àgbàlagbà àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ àwọn àfáàná ńlá tó ń yàkàyàkà àwọn kan ti lọ ìmáwé ẹsẹ̀gbẹ́ tiẹ̀. ومنصبهم أشد من منصبك. bọ́ba lọ nípò ipò ló ní ti ń pọ̀ gàràgàrà ládùúgbò yìí bẹ́ẹ̀ máa sún ẹni bọ́ nínú lébi ọ̀gbọ̀n àwọn kan ní kò ju tiẹ̀ lọ wọ́n lọ yányán ipò jíjẹnu míì. فمهلا في الدنيا. má sì lọ́wọ́ nú ọ̀tẹ̀ nípò ọlọ́jẹ̀ má lọ́wọ́ nú ọ̀tẹ̀ kálájì ni yá jẹ́ àyè nígbà àdìgbò yẹn nípò ọ̀tẹ̀ lájì àbíkú ọ̀tẹ̀ káàdì ẹ̀rù tẹ̀ wá dá báyìí àní ogun mọ́ àní sẹ́rù mọ́ táwọn kó jíjàdé lọ́wọ́ lè sàràkí kí ọmọ àrùn àbí táwọn kọ́kọ́ lé lọ́wọ́ kí ọyá máa kọ̀ bì lè sàràkí gbogbo ilẹ̀ fọwọ́ ìdájọ́ náà ètò jẹ́ ẹ̀tọ́ ayé àtijọ́ máa ń gbé gbà náà oṣù bàbá gbọ́dọ̀ ẹ̀ bá gbẹ àgùlóró payò. ẹ̀ẹ́dẹ̀ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yìí. ومهلا في الدنيا. èmi kò
tẹ̀ láti wo lọ́dà máa tún ta bára wa báyìí wo bí ajá sí ni wo gáréèjì tá a wà ní wo ọkọ̀ tá a kọ́ mú ẹ̀ táwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣé dírẹ́bà ni èèyàn ń já kòtò ń já gegere ọlọ́mọdé ọ̀rọ̀ ọkọ̀ àwọn kọ́ńkírẹ́tì ló. فمهلا في الدنيا ọmọ ìyá mi lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nú ayé. لأن العلماء السلف torí pé àwọn àfáà tí wọ́n ti lọ kí wọ́n ṣáájú. جعلوا الموت أمام أعينهم. àwọn àfáà tí wọ́n ti lọ àwọn ọ̀wá ayé àwa ń wáyé lónìí wọn ọ̀wá owó àwa ń wá owó àwa owó. àfáà mi wá dídà kúrò ní mo fẹ́ lówó èmi náà fẹ́ kú ọkọ̀ orí táwọn sàràkí fún àfáà mi wá di kẹ́kí kan ìgbà mọ̀ pé àfáà kọ̀fọ̀ ọkọ̀ tí bẹ́ẹ̀ nù àfáà mi bàbá wa kúrò tó ní ó tu ti asígbà òyòrò wọn ọmọ náà ìsìnkú ẹni tí ó pa àwọn ọmọ ní eré ẹ lọ́dà ìwọ́n náwó. جعلوا الموت أمام أعينهم. àwọn àfáà àtàrà ọlọ́pàá alágbàríkà àwọn ọmọdé àgbàríkà ọ̀tán nulẹ̀ wọn ẹ̀wọ̀n kan àwọn wá mú ikú wọn fi síwájú wọn báyìí wọn kò àwa ju kú sẹ́yìn lè sìn. فقصرت أعمالهم. فقصرت أعمالهم. àwọn àfáà àtàrà náà tí wọ́n gbé kú síwájú tí wọ́n wò gbé kàn alọ́pàdé ọlọ́run tó kàn apàdé ọlọ́run tó kàn فقصرت أعمالهم. èrò wọn wá kú wọn ò ro kankan nípa yìí àwọn pẹ̀lú ọlọ́run náà wọ́n sàrò. وصلات أعمالهم وقلوبهم. wọ́n wá jẹ́ sí ọwọ́ wọn dáa wọ́n bá yẹn lọ pẹ̀lú dáadáa ẹsẹ̀ wọn dáa ìrìn wọn dáa. àfáà ń tàbí ní nílò ta tẹ́tẹ́ ní wọ́n kó yọ sínú ọkọ̀ àwọn afọ àwọn káwọn kí ni ìgboro mọ́tò wọn pé àfáà yẹn yẹn ta kiri wọ́n wá rọ kiri tẹ́tẹ́ bóde ẹ wà àfáà ló tẹ́ ikú lójoojúmọ́ ní rìflẹ́kìtì nínú sẹ̀mí ayé gbogbo wa. دخلت فاطمة على أبيها رسول الله. Fatima ọmọ anabi Muhammad sì wọ́n yàn kan. sallallahu alayhi wa sallam. ẹgbẹ́ta dáadáa. sallallahu alayhi wa sallam. Fatima wọ ọ̀dọ̀ bàbá rẹ̀. وهو يجود بنفسه. ń wọ́dọ̀ bàbá rẹ̀ ọwọ́ bá ànábì pé ànábì sá tọrẹ ànábì tọrẹ ìwọ gba ilé ìwọ ọba. owó ẹni tí wọ́n lé adùn láàyè ilé tó ti ṣe rọ̀ọ̀rì níjọ́ tó dájú sàrókù àbúrò ìyá mi ni àǹtí ní ìpè ìyá mi akọ́rámọ́tọ́lá níjọ́ tó kú wọ́n wá kó owó báyìí pé tọ́ba dé báyìí èrò nínú ilé yìí ẹ bá kọjá bẹ́ẹ̀ ní sẹ́yìn máa ń lóyún.